ọmọ bíbí ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni òṣèré orí ìtàgé tí a mọ̀ sí Iya Osogbo. A bí arábìnrin Grace Ọwọ́ọlá Oyin-Adedoyin ní nǹkan bíi ọdún 92 years sẹ́yìn. Iya Osogbo jẹ́ aya ògbóǹtarìgì gbajúgbajà eléré orí ìtàgé ni bàbá olóyè Oyin-Adedoyin, ẹni tí ó dágbére fáyé ní ọdún 2000. Ẹ̀wẹ̀, ó ṣòro púpọ̀ láti sọ̀rọ̀ nípa ìrìn àjò Iya Osogbo lẹ́nu iṣẹ́ eré orí ìtàgé láì ní mẹ́nubà díẹ̀ tàbí púpọ̀ nínú ìrìn àjò ọkọ rẹ̀ olóyè Oyin-Adedoyin nídìí iṣẹ́ eré orí ìtàgé. Iya Osogbo àti olóyè Oyin-Adedoyin pàdé ara wọn látàrí wípé ọmọ ìlú Òṣogbo ni àwọn méjèèjì tí àwọn òbí wọn sì jọ jẹ́ aládùúgbò. Ilé ẹ̀kọ́ kan náà, All Saints School, ni àwọn méjèèjì dìjọ lọ. Bákan náà ni wọ́n dìjọ lọ sí ilé ìjọsìn ọmọlẹ́yìn Kristi kan náà níbi tí olóyè Oyin-Adedoyin ti jẹ́ adarí ẹgbẹ́ akọrin. Ẹgbẹ́ òṣèré Oyin-Adedoyin Musical Party tí olóyè Oyin-Adedoyin dá sílẹ̀ ní arábìnrin Grace Oyin-Adedoyin darapọ̀ mọ́ ní ọdún 1952 tí ọ̀rọ̀ ìfẹ́ àwọn méjèèjì sì bẹ̀rẹ̀ sí ní wọ̀. Eré tí Grace Oyin-Adedoyin kọ́kọ́ ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèré Oyin-Adedoyin Musical Party ni eré tí a mọ̀ sí Paradise Love, eré Ádámù àti Éfà tí ó jẹ́ eré olórin. Ó ṣe pàtàkì láti fi tó wa létí wípé púpọ̀ nínú àwọn eré orí ìtàgé tí Oyin-Adedoyin ṣe pẹ̀lú ìyàwó rẹ̀ Grace ló jẹ́ eré olórin kíkọ opera tí kìí sì ṣe eré ọlọ́rọ̀ sísọ, tí kò sì fi bẹ́ẹ̀ sí àyè fún ẹnikẹ́ni tí kò bá mọ orin kọ láti darapọ̀ mọ́ irúfẹ́ ẹgbẹ́ òṣèré orí ìtàgé bíi ti Oyin-Adedoyin Musical Party. Ìwádìí fi yé wa wípé àwọn òbí arábìnrin Grace kò fẹ́ kí ó ṣe eré orí ìtàgé tàbí kó darapọ̀ mọ́ àwọn tó ń ṣe nítorí wípé wọn kì í fi ojú ọmọ gidi wo ọmọ obìnrin tí ó bá ń ṣe eré orí ìtàgé nígbà náà, tí wọn kò sì fi gbogbo ara sí bí ó ṣe ń bá Oyin-Adedoyin ṣe eré, ṣùgbọ́n wọ́n fi sílẹ̀ pé kó ṣe ohun tí ó wù ú lẹ́yìn ìgbà tí ó di aya lọ́ọ̀dẹ olóyè Oyin-Adedoyin. A máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ní àárín bí olóyè Oyin-Adedoyin ṣe jẹ́ oníyàwó púpọ̀ láì fi ti ipò àìpé ara rẹ̀ ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó ní ìpèníjà ẹsẹ̀. Arábìnrin Grace Oyin-Adedoyin, Iya Osogbo fi yé wa wípé òun fúnra òun ni òun fẹ́ àwọn ìyàwó tó wà lẹ́yìn òun fún ọkọ òun láti fi wọ́n ṣe aya. Iya Osogbo fi yé wa wípé òun ti di gbajúgbajà lẹ́nu iṣẹ́ eré orí ìtàgé kí òun tó ṣe eré ẹran Iya Osogbo tí ọ̀pọ̀lọpọ̀ rò wípé ni ó gbé òun jáde. Ọjọ́ kan tí Iya Osogbo kò lè gbàgbé nínú ìrìn àjò iṣẹ́ eré orí ìtàgé ni ọjọ́ tí ọ̀kan nínú àwọn olólùfẹ́ iṣẹ́ rẹ̀ fẹ́ẹ́ lè fi mọ́tò kọlù níbi tí ó ti ń gbìyànjú láti kí i ní pópónà. Olólùfẹ́ iṣẹ́ rẹ̀ yìí padà tọrọ àforíjì tí ó sì fún Iya Osogbo ní ẹ̀bùn owó $10,000 lọ́jọ́ náà. Ìṣẹ̀lẹ̀ mánigbàgbé mìíràn tí ó ṣẹlẹ̀ sí Iya Osogbo ni ọjọ́ tí ọmọ rẹ̀ kẹrin tí ó jẹ́ ọmọbìnrin ṣe aláìsí, tí ọjọ́ tí inú rẹ̀ dùn jùlọ sì jẹ́ ọjọ́ tí ó bí àkọ́bí ọmọ rẹ̀ ní ọdún 1954 tí ọmọ náà sì jẹ́ ọkùnrin. Lára àwọn eré tó gbajúgbajà jùlọ tí arábìnrin Grace Oyin-Adedoyin ti kópa ni a ti rí Orogún Adédìgbà, Kúyẹ̀, Kóòtù Aṣípa, Èkùrọ́ Ọlọ́jà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Arábìnrin Grace Ọwọ́ọlá Oyin-Adedoyin ṣe ọjọ́ ìbí ọdún 92 years ní ìlú Òṣogbo ní ọjọ́ 23 oṣù kẹjọ ọdún tí a wà yìí, tí ó sì fi léde lọ́jọ́ náà wípé òun kò kópa nínú eré orí ìtàgé mọ́. Ibi ìlà orin mọ̀ fún tọ̀sẹ̀ yìí, Wálé Morákìyàn lórúkọ tèmi o, Wálé Social.